Ó ti ṣẹlẹ̀ o. Ẹ wá gbọ́ bọ́n ṣe ń fún Bukky Jesse jẹ gbàsgbòs. Kí ló dé kí ni Bukky Jesse rà lọ́wọ́ Mr. Yomi àti Latisne olórí ẹbí. Ẹ wá gbọ́ bọ́n ṣe ń fún Bukky Jesse jẹ. But èmi wò wípé nǹkan tó fa gbogbo ọ̀rọ̀ yìí ni wípé torí pé Bukky Jesse jáde ó ti yẹ kí n mú fídíò yẹn wá fún yín but mo kàn wò wípé no kò need tó ti jáde ó ń tọrọ àforíjì lọ́dọ̀ ọba Saheed Elegushi látàrí àwọn mistake tó lòun ṣe látẹ̀yìnwá bóun ṣe ń fún ọba Elegushi jẹ gbàsgbòs so àwọn Yomi Fabiyi àti Latisne olórí ẹbí àwọn náà wá take revenge báyìí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fún Bukky Jesse jẹ wọ́n fún Bukky Jesse jẹ ló ń bí small gbogbo ojú tó ń wò mí tẹ́ ẹ bá gbọ́ bọ́n ṣe ń yẹ̀yẹ́ Bukky Jesse eléyìí ò wá ti pọ̀ jù báyìí bí ẹ má gbàgbé wípé arábìnrin náà me I look like this woman nicely right from beginning justice ló ń wá fún Mohbad to be sincere real to be sincere ká sọ ọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà gbogbo ìgbà tí n bá wo platform Bukky Jesse mo máa ń rí wípé àwọn nǹkan tóun náà ń sọ àwọn nǹkan tó ń wá tá a bá ní ká wò dáadáa ó lè ní mistake tiẹ̀ o but tẹ́ ẹ bá wo genesis Bukky Jesse dáadáa justice náà ló ń wá fún Mohbad tí ẹ ò bá gbàgbé ńgbà kan pé ó ti fún bàbá Mohbad náà jẹ rí wòtòwòtò ìgbà tó yá ó tún come back ó tún bẹ̀ wọ́n bí wọ́n gbà tó tún rí àwọn ọ̀rọ̀ kan ó fún ya Mohbad jẹ ó tún dé stage kan ó tún come back ó fún Wùmí jẹ kò sẹ́ni tí kò tí ì fẹ́ fún jẹ tán kẹ́ ẹ bá lè mọ̀ wípé lójú ti tèmi o bí bẹ́ẹ̀ mi ṣe wò lọ́kàn tèmi o èmi ò mọ èrò ọkàn tí ẹ̀yin tó ń wò mí o ẹ̀yin náà lè fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section ẹ fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section pé ṣé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ Bukky Jesse ṣé ó ń wá justice fún Mohbad àbí ó kàn wá sórí platform ó ń wá da justice rú ni lọ́kàn ti tèmi èmi rí ní ẹni tó ń wá justice lọ́dọ̀ títí yín kí ni nǹkan tẹ̀yin rí sí ṣé lóòótọ́ ló ń wá justice torí nǹkan tó jẹ́ kí n máa sọ̀rọ̀ yìí ni pé bí Mr. Yomi Fabiyi àti Latisne olórí ẹbí wọ́n ṣe fún jẹ wòtòwòtò ó dẹ̀ ń dùn mí ó ń dùn dò tẹ́ ẹ bá ń gbọ́ ẹ máa rẹ́rìn but tá a bá ní ká ro àròjinlẹ̀ lórí ọ̀rọ̀ yẹn èèyàn wò ó pé ṣáàbìrin yìí dìsáfù ẹ̀ṣà ṣó dìsáfù ẹ̀ṣà èmi náà mọ̀ pé ó ti ṣe àwọn mistake kan sẹ́yìn ó ti ṣe àwọn àṣìṣe kan sẹ́yìn ara ẹ̀ náà ni ẹ̀bẹ̀ tó lọ ń bẹ Saheed Elegushi pé òun ti ṣe mistake sọmọ ọ̀rọ̀ kan tí kò yẹ kí òun sọ despite pé àti lè sọ wípé bóyá ọba gan free àbí wọn free nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn until tá a bá rí òkodo ọ̀rọ̀ yìí but nevertheless ó jáde ó wá tọrọ àforíjì so àforíjì tó tọrọ yìí òun ló fa gbogbo àbùkù yìí fún o ẹ wá fi ti ara yín gbọ́ kó má dàbẹ́ ní pé bóyá èmi ni mò ń sọ ẹ wá fi ti ara yín gbọ́ lẹ́nu Latisne olórí ẹbí àti Mr. Yomi Fabiyi fún ara wọn àtàwọn panelist wọn bó ṣe ń fún Bukky jẹ wòtòwòtò gbogbo ojú tó ń wò mí ẹjọ ẹ bá mi share fídíò yìí kẹ́ni bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV ó yá ẹ má bá mi ká lọ. kò sí bó ṣe fẹ́ rí strand ó wà ìwà bẹ́ẹ̀ díẹ̀ sí wa. Gàníkè wọ́n ní wọ́n ti da kẹ́míkà bóyá rọ wọn bó tọ́ wọn wọ́n ní wọ́n ti da kẹ́míkà sí bọ́bọ́ yẹn látòrí désàlẹ̀. ẹ ló ń ṣe inconclusive. ẹ fẹ́ ṣàfẹ́ pa. ó jábẹ́ afro ni mo sọ ni. ẹ̀yin lẹ jálẹ̀ o Sáyọ̀ mi Sáyọ̀ mi. ẹjọ orin revival orí platform ti jáde báwa ṣe promote orin revival ti ẹjọ báwa promote orin revival ti wa o. wọ́n láti ọlọ́wọ́ kí àwọn fún ipa èèyàn ẹ bọ́ tó kọ́ dùn mí jù ní pé kí gbogbo everybody tó já ètò ìgbọ́ràn sí mi lẹ́nu wọ́n pa gbogbo ìfẹ́ já gan. má fi wá ṣe yẹ̀yẹ́ yọ mi ò mí láìṣe má fi wá ṣe yẹ̀yẹ́ o àwọn akọ wa lọ́wọ́ yìí. ẹ̀wẹ̀ tó dùn mí jù fún ẹ̀wẹ̀ tó alákọ̀ọ́jù yìí lọ Bukky yẹn kò mọ bó ṣe lè pè yín pé bọ́lá láti ẹjọ́ dáríjì mi mo ti rọ́ọ̀lù kò mọ bó ṣe lè pè yín. ìyẹn máa ń wojú ló máa wà lórí show mi báyìí bó ṣe ń wà
yẹn o òun náà kò ní jáde dábàá fẹ́ kó jáde kò ní jáde. ẹni tó lọ́wọ́ làwọn kàwé àwọn ọ̀sọ́ bí tó ti ṣe tẹ́sì láti jọjọ́ ìfún wọn kò wọ́n. wọn tó sọ fún wọn. onígbà tó kó kiri fún bàbá. gbọ́ wọn ò lè sọ fún Bukky wọn mọ̀ pé Bukky ń bọ̀ ń ta straight away ó ń bọ̀ wá ìyẹn Bukky máa lò yẹn as a scapegoat láti fi sá lọ ó máa lò yẹn opportunity yẹn wípé ẹ̀bùn tí Bukky yẹn sọ ní sọ́kọ̀ abẹ́rẹ́ rè tí bá gbọ́ kiri yẹn máa ń dárẹ́ rè. máa gbọ́ wo last time tó jáde ó wò pé kí ló ń fẹ́ wá sọ fún public o voice note tó ti ní lọ́wọ́ láti jọjọ́ yìí ó yà play fún public ó fi wá sympathies lọ́dọ̀ àwọn sport ó yà ní jẹ́ kóun play voice note kóun fi cover up ó play kìíní yẹn ó fi cover up lálẹ́ ọjọ́. fúra bí tára ti ní tó ti sọ̀rọ̀ kọ́ bí ara ti ní olórí ẹbí o kọ́ bí ara síbi tára ti ní tó ti sọ̀rọ̀ ó ní mo fún bàbá ní voice mo tún sẹ́ni kìíní sọ̀rọ̀ bá ní báwa lọ wá àdírẹ́sì báwo bá àdírẹ́sì ẹni tó sọ̀rọ̀ voice note ó lóun sọ pé ṣé mi ti wà ní London ni bàbá yìí lọ wá àdírẹ́sì. wọ́n dẹ̀ ṣe the same thing fẹ́yìn náà ṣe rántí. ó ní ló ṣe ń dùn sẹ́ẹ̀ kò sí èyí. kí wá ní kí yọ̀ mi ṣe. òun ló ṣe ẹbẹ̀ làṣírí ẹ ti túnú wáyé pé mo dẹ̀ rọ́ọ̀lù olórí ẹbí mo dẹ̀ ti bú ẹ̀gbọ́n yẹn so tó bá bẹ̀yìn kọ̀rọ̀ olórí ẹbí ẹ sọ fún pé ẹ̀ ní sọ síta bọ̀ ẹ máa jẹ́ ká mọ̀ pé ẹ̀ ní sọ síta kó wá bẹ̀yìn because ó máa padà wá bẹ̀yìn torí ẹ̀yin ló yìí fojú jọ gbogbo àwọn tó lọ tó pẹ̀lú ẹ̀ kò fojú jọ wọ́. àti ẹnu bí ṣe máa ń pọnlé lórí platform ìyẹn Bukky Jesse yẹn mi ò fẹ́ káṣírí ẹ̀ tún sí mi lọ́wọ́ kò yá kéńjẹ́ mi ni máa tú àṣírí Bukky Jesse pé kí n jẹ́ kí gbogbo ayé mọ̀ báyé Bukky Jesse bàjẹ́ kí n jẹ́ kó mọ̀ pé gbogbo nǹkan tó tara Bukky Jesse ti bàjẹ́ ó ti dòbu Bukky Jesse eyín nìkan ló kù fún eyín ló kù eyín wàǹgà tó bí eyín sámúgà yẹn bóyá máa wọ ayín sábọ́ nìyẹn wà yí sá ó ti sá lọ́sìn ó mọ̀ bóyá máa ń sá lọ mọ́ ọ lọ́wọ́ tó bá máa tó jáde báyìí ó lè jáde lóru ó lè jóòrù ló máa bọ́ta àbí kó bọ́ta náà. Mr. Lati inú justice of body náà ló ti fix eyín yẹn náà ṣé kò ṣe eyín yẹn nínú justice of body. wọ́n tún eyín ṣe nínú justice. ó tún ilé ẹ̀sọ́ wọ́n tẹ eyín ṣe ẹ mọ̀ pé kí yẹn wọ́n ẹ mọ̀ pé ojú mo bá dé rí tó o ẹ mọ̀ pé wọ́n. ojú mo bá dé má rí tó o. èmi náà ń jẹ́ ìyá mi tí wọ́n ra ìwọ náà. Mr. Lati eyín tí Bukky ṣe yẹn ẹ mọ̀ pé wọ́n ẹ mọ̀ pé kí ni yẹn wọ́n. tẹ́mi lẹ́fẹ̀ẹ́ sọ fún ni eyín bíi 1,000 plus. kò ṣe ó kékeré náà. 1,300 euro lẹ́yìn yẹn bó ṣe wà yẹn. òun fẹ́ blow kéèkì fire bóyá kándù fire orí kéèkì. wàhálà tí ẹ sọ pé tó bá ṣe birthday cake fún kó má lọ blow kándù orí kéèkì o kéyìn má fò yọ o kó lè rọra máa kíìsì o. àwọn máa kì í bọ̀ ni. òkú. a máa yọ ó lè yọ ọ wà removable eyín Bukky Jesse ṣe yọ. Jésù. àwọn olórí burúkú ẹ̀yin lẹ kọ̀ sí ẹ o ẹ̀yin lẹ drag mi ẹ bá ti drag mi báyìí mi náà yà mú bàbá Mohbad máa yà wọ sí abẹ́ máa yà máa kì í bẹ́ńdẹ́ máa kì í bẹ́ńdẹ́ máa sọ̀tàn lé ayé ẹ̀ fún mo ṣe mẹ́rẹ̀ bọ̀ lápò ni o mo ṣe mẹ́rẹ̀ bọ̀ mi ò tí ì dé tán o tí ì bá dé tán orí platform yìí wàhálà agbóná máa yé bàbá Mohbad gan máa regret bóun délé mi rí ṣé bàbá Mohbad sọ fún yín pé ilé mi ló lọ ni ilé mi níbi tó lọ yẹn náà kó kọ pé kó lọ gbé wọn bẹ̀ náà ilé mi ni èmi mo nílé àbẹ̀rù pé mo kéré náà ilé tí mo ṣe studio sí èmi mo nílé ilé mi. àbúrò pé bóyá mo gbé sájò ni àbójú ọmọ yín kéré gan ló tẹ̀ tó fi ń wò mí ẹrù mi ò bá ni. a máa mọ̀ lára. ẹni àbára káfí ra àtùpà tó lóun àjítọ́nà wò. wọ́n tá olóhùn star gbogbo wa bẹ́ síta àni oníkàgbà ẹ̀ gbogbo wa bẹ́ síta wá. àwọn wo níwájú àwọn ta ni pẹ̀lú àwọn ta ni pẹ̀lú àwọn wo ẹ̀ ní sóríire bàbá yín ọkàn bàbá yín kò ní balẹ̀ lórí ọmọ ẹ̀gán ọkàn ò ní balẹ̀ bóyá mi mo bá yé ẹ̀jẹ̀ ni. báwo ni wàá jẹ́ kọrin ṣéèdì àwọn tó ń bẹ raise the fund publicly irú ìfọkànbalẹ̀ wo. àjọ máa kọrin tó bá kọrin máa kọrin èmi náà mo rin kọ. olórí ẹbí ẹ bá mi bí wọn àwọn tí bàbá sátọ èlò ni wọ́n dá nínú lórí kọfí wọn ọ̀dá €1 lórí ọ̀dọ̀ kọfí yẹn kọfí gbowó bàtà ń gbowó yẹn káàkiri olórí burúkú kọfí yẹn ò bá wa dá sí o kò dá sí wọn gba €1 lórí platform ẹ̀ €1 báyìí wọn gbà lórí platform ẹ̀. bí ara wọn balẹ̀. €1 báyìí wọn ò gbà lórí platform wèrè kọfí yẹn wèrè olóbò gèlètè tó ní dutch oníkélẹ̀ àwọn onífàgọ́ ló jẹ́ ká mọ̀ pò níkélẹ̀ mi mọ̀ pẹ́sẹ̀ ti lọ́pọ̀ lọ́kọjá. owó máa yẹn ò lè bọ́ sí. abẹ́ máa ti papọ̀ papọ̀ ni bó ṣe níkélẹ̀ yẹn abẹ́ máa ti papọ̀ papọ̀ abẹ́ máa.
lè fẹ́ wọlé òbú ẹ̀ máa rùn ni. Jésù olórí ẹbí. ó máa bú síì ni nítorí èdè tó máa mọ́bò yẹn á tún sojú òbò yẹn á tún sojú ẹ̀dẹ́lẹ̀ ájọ́kù lè mọ́lẹ̀ báwo ló ń abẹ́kù ṣe fẹ́ wọlé. Jésù ẹ̀kọ́ ti bàjẹ́ o Jésù. ẹnẹ bèrè tó bẹ ẹ mọ̀ pé fracas èmi mọ̀ pa fracas dáadáa mo mọ̀ nú bẹ ẹ lọ bèrè lọ́wọ́ ìyá yín tó yá yín bí a ṣe ní bàbá yín bẹ́ẹ̀ ṣe ní bàbá lẹ níyà ìyá ẹ tó lè ròyìn mi fún yín tó lè sọ pa mi fún yín lọ bèrè lọ́wọ́ tó kú bá bọ́dẹ̀ rìn Estabod lọ bèrè mi lọ́wọ́ ẹ lọ kọjá lọ́kẹ́ lọ bèrè mi lọ́wọ́ ẹ ikú òjijì pa yín ní kọ̀ọ̀kan ẹ ní sóríire. so olórí ẹbí o so dájú gbogbo yẹn máa ti lọ́pọ̀ báyìí. ó ti lọ́pọ̀ ó ti lẹ̀pọ̀ ní kò ó máa lẹ̀pọ̀ ní oníkélẹ̀ bẹ́sẹ̀ ṣe rí ni ẹsẹ̀ rí lọ́kọjà báyìí ẹsẹ̀ lọ́pọ̀ bí ọ̀nà lọ́kọjà ni. tó tún wá sọra bàbà tó tún níkùn ikùn ti bojú òbò mọ́lẹ̀ ikùn báyìí ó ti bojú òbò mọ́lẹ̀ ìtọ́ tún lẹ̀pọ̀ ikùn bò mọ́lẹ̀. kí ni ká máa fi scan ní airport yẹn tó bá gbégbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀wọ̀n kí tábà ti wọ́n. báwo ni atẹ́gùn ṣe fẹ́ fẹ́ sí ojú òbò. olórí ẹbí o. yín bíbù yìí ẹ̀ náìsì rárá. ẹ ṣe àmọ̀ tí yàrá máa travel a máa ní ká wọnú machine a máa fi kiri bí scanner kan wọ́n báyìí a máa gbé sábẹ̀ bẹ̀yẹ̀ máa lánàá máa pariwo ní kúrúkúrúkúrú. látijọ́ ọjọ́ ìwọ̀n ń ṣe press-up látijọ́ tálágbá yìí ti ṣe press-up kò ní mọ́sù látijọ́ tẹ́lẹ̀ fẹ́ bí platform ìwò kàkà kó wó ń increase sí everyday ó ń increase àwọn èèyàn tuntun ráwọn èèyàn tuntun tó gun panelist lónìí àwọn tí mo ti dè mọ́lẹ̀ tí mi ò jẹ́ kó sọ̀rọ̀ látijọ́ ọjọ́ yìí wọ́n ṣẹ̀ wá ń sọ̀rọ̀ sókè sókè. ewúrẹ́ mi àfìgbà tó padà tẹ̀ ó padà lọ jẹ pákí onípákí tí ò yẹ kó jẹ ewúrẹ́ onílé ewúrẹ́. Eshego, thank you for my gifter. Thank you to all my gifter. Thank you. Thank you to all my fans. Ẹ̀yin tẹ́ dúró tì mí, mo appreciate yín. Ẹ̀yin tẹ́ jẹ́ kí platform yìí bàjẹ́, mo appreciate mo mọ̀ lórí. Ẹ̀yin tẹ́ dúró sẹ́ pé olórí ẹbí ni sẹ́, tẹ́ ń type lórí comment pé olórí ẹbí ni sẹ́, mo appreciate yín. Ojú òníjọ tiwa, àtijọ́ bẹ̀rẹ̀ nìyẹn. Owó ni kókó. Ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu Mr. Yomi àti Latisne olórí ẹbí. Bukky Jesse àti Comfy wọ́n rógo lọ́wọ́ Mr. Yomi àti olórí ẹbí o. Ẹ wo bọ́n ṣe ń fún wọn jẹ gbàsgbòs kí ló dé ṣé ẹ tiẹ̀ rí ti Comfy yẹn woman yẹn deserve ẹ̀ I'm sorry to say ó deserve gbogbo àbùkù tí wọ́n fi ń kan yẹn because tẹ́ ẹ bá rí bí woman yìí náà bó ṣe ń yẹ̀yẹ́ àwọn èèyàn especially bó ṣe lọ yẹ̀yẹ́ Quadri Hamzat KH Radio mo wò pé irú ẹ̀dá wo ni woman yìí irú èèyàn wo ni woman yìí kí ni àjọ̀nú wo ló ń gbénú ẹ̀ KH Radio tó yẹ pé gbogbo akitiyan ẹ̀ lórí bàbá Mohbad òun ló ń lọ lọ́ọ̀kan yẹn àìmọye ìgbà ló máa gbé flight ó di Nàìjíríà tó máa lọ físìtì wọn tó máa fún wọn lówó fọ́ọ̀sì owó tó kọ́kọ́ fún wọn mi ò tiẹ̀ mọye ẹ̀gbá yẹn but second one ìyẹn ti announce síta 5.3 million òun ni wọ́n fún bàbá Mohbad for the second time lẹ́yìn ìgbà yẹn àìmọye owó ló ti fún bàbá Mohbad o lẹ́yìn ìgbà yẹn ó tún invite bàbá Mohbad wá sí Ghana lẹ́ẹ̀mejì òun ló take care gbogbo responsibility yẹn ṣérú ẹni bẹ́ẹ̀ yẹn ló wá deserve búbú látẹnu Comfy ẹ ti rí woman yẹn kò sí platform tí ò ti dàrú kò síbi tí ò ti jáwọ́ kò sọ́mọ tí ò ti insult in the name pé òun support bàbá Mohbad náà dẹ̀ ń rí gbogbo ẹ̀ wọn ò dẹ̀ sọ nǹkan kan sí wọn ò dẹ̀ caution woman yẹn wọn ò ní kó stop nǹkan tó ń ṣe yẹn wọn ò ní kó má drag àwọn títí wọn inú bàbá Mohbad náà ń dùn bó ṣe ń bá wọn drag wọn yẹn the next thing orin ni bàbá Mohbad mú sẹ́nu ẹ bá mi bẹ̀ wọ́n o ẹ bá mi bà láṣejù kò jẹ́ rójúṣe ilé ayé mi ẹ bá mi bẹ̀ wọ́n o àwọn wò láṣejù wọ́n ní kẹ́ ẹ sọ díẹ̀ kẹ́ ẹ mẹ́nu dákẹ́ lórí ọ̀rọ̀ justice for Mohbad lórí pé wọ́n ń wá ikú tó pa ọmọ ẹ gbogbo ojú tó ń wò mí ẹ ò ní sọ ọmọ nù bí òkò ẹ ò ní rìn ju ebi ń pọ̀nà ẹ ò ní rárìn fẹsẹ̀ sí o ẹni tó bá ti kú ní tiẹ̀ gbé o ẹni tó bá ti kú ní tiẹ̀ gbé ẹ wo bàbá ọmọ tí wọ́n ń wá justice for ọmọ ẹ ẹ wo nǹkan tó ń jáde lẹ́nu ẹ̀ mí ni wípé ó ti gbàgbé ẹ̀ nìyẹn
ó ti lọ nìyẹn tá a máa yọ tá a ní ẹ ìbọn òun ni ọmọ ẹ̀ kú ẹ̀hún lòun mọ bí ó ṣe ń dun òun ẹni tó bá ní kinní kan kóun náà gbàdúrà pé kí titi ẹ̀ kú ṣé bẹ́ẹ̀ yàn kan náà àwọn ẹbí Timothy ṣé bẹ́ẹ̀ yàn kan náà ló sọnù ní agboolé wọn ni ò tún wá ń ṣológo kan lọ títí nìyẹn o ẹ ò bí àwọn òbí yẹn ṣe dà pẹ̀lú pọ́lọ́hún tún fún wọn ní justice ẹ wò bí wọ́n sì ṣe rí up till now èmi ò ní kí bàbá Mohbad rí bẹ́ẹ̀ o but at least nǹkan tó yẹni ló yẹni ó kan ọrùn yẹdìyẹ wọ́n ló tún wá yẹdìyẹ ẹni tó fà lọ́wọ́ ni ò tún wá yẹ tí gbogbo àwọn èèyàn bá tiẹ̀ wá ń sọ̀rọ̀ tí ò tiẹ̀ wá òkè kò ń ṣe bí ẹnu bàbá Mohbad kò ń ṣe bí ẹnu ìyá Mohbad tó rẹ́yìn ló bí ọmọ àwọn nǹkan tí kò yẹ ká bá lọ́wọ́ yín àti ń bá lọ́wọ́ yín now ẹ wo bí tọ́wọ́ wá gbé ń lọ báyìí sí ti Bukky Jesse yẹn ló wá ń dùn mí jù because sister yẹn I say it and I repeat it again ó gbìyànjú nínú justice for Mohbad ó ń wá justice fún Mohbad Ọlọ́run ẹ lè wá mi fi ọkàn tí náà hàn lábẹ́ comment section èrò ọkàn tèmi lèmi ń sọ yẹn o ẹ̀yin tẹ́ ẹ tún mọ Bukky Jesse jù mí lọ dáadáa tẹ́ ẹ bá come across fídíò yìí ẹ lè share ẹ bá mi share kó dọ́dọ̀ ẹ̀ gbogbo àwọn ibi tó bá ti ṣe mistake ẹni kó lọ ṣàtúnṣe bẹ̀ èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo máa ń wo platform ẹ̀ mo dẹ̀ mọ̀ wípé bó ṣe ń sọ̀rọ̀ pẹ̀lú gbogbo akitiyan ẹ̀ pẹ̀lú gbogbo lálẹ́ ẹ̀ lórí justice for Mohbad she mean well lójú tètè mi o she mean well but a ò lè rìn kórí ó má mì ó lè ti ná ọbẹ̀ tó ṣe mistake sí ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ tẹ́ ẹ bá come across fídíò yìí ẹ bá mi tag ẹ̀ tó bá gbọ́ ẹni kó ṣàtúnṣe àwọn ọbẹ̀ tó bá ti ṣe mistake sí mistake Tobi Elegushi tó ṣe òun ló tọrọ apologize òun ló dẹ̀ fa gbogbo eléyìí but nevertheless kó túnbọ̀ tún tọrọ apologize ní gbogbo ibi tó bá ti ṣe mistake ó better kó apologize than ju kó ignore ẹ lọ ó gbìyànjú gan lórí justice for Mohbad àwọn ńlá ẹ lójú ti tèmi lọ́kàn ti tèmi but èmi ò mi rọ́kàn tí ẹ bá mi fi rọ́kàn tí hàn lórí comment section kí lẹ̀yin rò ṣé lórí justice for Mohbad ṣé Bukky Jesse ń dàrú ni àbò ń wá justice ẹ fi rọ́kàn yín hàn kẹ́lẹ́ bá mi share fídíò ìfọ́nfàní ẹ̀yin tí ẹ ò tí subscribe ẹ subscribe sọlẹ̀ ilé Global TV ẹ jẹ́ ká lọ máa jẹ ìgbádùn ètò yìí lọ tí n bá tún rí ẹni information tí mo rí pé máa wúlò fẹ́yìn lólùfẹ́ mi mi ò ní hesitate láti mú wa mo tún padà bọ̀ ire o.